Dúpẹ́ fún Ọlọ́run ọba wa náà Alhamdulillah. tó kà wá kún ẹrú rẹ̀ tó jẹ́ mùsùlùmí, torí pé ìjẹ́ mùsùlùmí oore ńlá ni Ọlọ́run ọba mi ṣe fún wa. Ìkẹ́ àti ìgẹ̀ fún Adéwálé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ẹni tí Ọlọ́run ọba tó rán sí wa tó sì jẹ́ gbogbo iṣẹ́ náà tó jẹ́ dópin, àti àwọn sàábé rẹ̀ tí wọ́n jọ fojú winá ẹ̀sìn. Ọlọ́run o, wọ́n sábà ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Lérí tí a fẹ́ sọ̀rọ̀ lérí lénìí, òun náà ni pé àwọn mùsùlùmí ẹgbẹ́ wa kan wọ́n bi mí léèrè pé kí ni mo rí sọ sí awuyewuye tó ń lọ lórí mẹ́díà pẹ̀lú gbogbo àwọn àlùfáà tí wọ́n jẹ́ wípé ìmọ̀ búra ara wọn, ìmọ̀ yẹ̀yẹ́ ara wọn, ìmọ̀ túnà àṣírí ara wọn. Òun náà ni pàtàkì iṣẹ́ tí wọ́n wá gbé dání lénìí, tí wọ́n fi iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn wa. Kódà bí èèyàn bá tiẹ̀ mọ àṣírí ẹnìkan, mọ̀ sítara akhahu musliman, ẹnikẹ́ni tó bá bo ọmọ ìyá rẹ̀ tó bo láṣírí, Ọlọ́run ní satara Allahu yawmal qiyamati, ọba díjọ́ gbéǹde alìkìyàmà, Ọlọ́run ó bòun tọ̀ náà láṣírí. Wa man kashafa sítara musliman, ẹnikẹ́ni tó bá fa gàgá ọmọ ìyá rẹ̀ kan ya, Ọlọ́run ọba ní kashafa Allahu sitrahu yawma, ànábì ní kashafa Allahu sitrahu yawmal qiyamah, Ọlọ́run ọba mi yóò fa gàgá onítọ̀ náà ya tó bá díjọ́ gbéǹde alìkìyàmà. Tó bá jẹ́ pé eléyìí nìkan náà ni a bá rí dì mú, a mọ̀ wípé ká máa yẹ̀yẹ́ ara wa, ká máa búra wa lórí mẹ́díà àbí ní gbangba, ká túnà àṣírí ara wa, kìí ṣe tí mùsùlùmí gbọ́dọ̀ gbà. Wọ́n bú mi, mo fẹ́ fèsì, wọ́n lágbájá sáà bá yẹn nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad pé nígbà tí wọ́n bú ànábì o, ànábì wa gbé wá sí kalẹ̀ pé ọya òun náà fẹ́ bú, òun náà fẹ́ ṣèṣìn, òun náà àṣì bá lọ́wọ́ àwọn sàhábà, àwọn àhímà tá a tún gba iṣẹ́ lọ́wọ́ wọn, àbá lọ́wọ́ wọn pé wọ́n ń fèsì ọ̀rọ̀ tí ọ̀dà síra wọn. Tí kan bá ti ẹ ṣe mistake, tọkàn bá yóò yà gbé mọ́sí àbí mi kalẹ̀ tí ó fi pé bẹ́ẹ̀mi ṣe rí mo ṣe wo kiri bó dáre o. Náà la fi ní àwọn mọ́sí àbí tí ń lọ bíi mẹ́rin. Kì í ṣe mọ́sí àbí mẹ́rin gan-an làbá ní ọlá pé àwọn mẹ́rin tá ń tẹ̀lé yìí, àwọn náà ni wọ́n ní ọmọ kéwú tó pọ̀ ni. Àwọn mọ́sí àbí ìbáfẹ́ tó bíi 13 pẹ̀lú àwọn àfáà tí wọ́n jọ lògbàǹgbà náà, ṣùgbọ́n nítorí pé àwọn ò ní ọmọ kéwú ni òjá gbúrò tiwọn náà pé mọ́sí àbí ti lágbájá, mọ́sí àbí ti làkàṣègbèrè. Ṣùgbọ́n lérí tí ń lọ yìí, èmi ò ní dá èsìn fọ̀. Ẹ̀yin tí ẹ̀ bá ń gbọ́ mi nínú ọ̀rọ̀ Al-Qur'ani tí mo bá mú wá àti àdísì ànábì tí mo bá fi gbé lẹ́yìn, ẹ̀yin fúnra yín ọmọ wa lọ mọ̀ ta ló wà ní orí agbọ́ngbọ́nrin ní tó dáa, ta ni ẹni tí ò dáa. Torí pé èèyàn kan nú wa ò gbọ́dọ̀ dá ẹnìkan lẹ́jọ́ pé báyìí ni, tòró ṣe é dé ṣe kó di lọ́la kó nítọ̀hún lọ túbá, tọ́lọ́run bá gba túbá rẹ̀. Ṣé ìwọ tó ti wá sọ wípé yóò rí báyìí, ipò ni wo ni ó fẹ́ wà níwájú Ọlọ́run? Ṣùgbọ́n tá a bá ti lè mú ọ̀rọ̀ ànábì wá, tá a sì mú àdísì ànábì wá, gbogbo ẹnikẹ́ni tí bá wá ń ṣe èyí tó yàtọ̀ sí yẹn, àwọn ọmọ wa mọ báwo ni onítọ̀hún ibi tá a pín sí ní ọkàn wa. Àkọ́kọ́ náà ni wípé aya al-Qur'an tí Ọlọ́run ọba mi fi júwe wa bí àkókò tá a wà yìí bí ó sì rí, òun náà ni a kà síwájú yẹn. Olúwa ní wal asri innal insana lafi usrin. Tó bá di ìgbẹ̀yìn ayé, gbogbo àwọn èèyàn, innal insana kò sọ wípé mùsùlùmí nìkan, kò sì sọ wípé kèfèrí nìkan, gbogbo ohun tí ń jẹ́rìn èèyàn pátápátá. Tá bá wo western region ni, tá bá wo àwọn àgbáyé míì náà, a padà rí pé kò síbi tó sẹ́tù mọ́ láyé, nítorí pé Al-Qur'ani ti sọ pé tó bá dìgbà tí ayé bá ń parí lọ, gbogbo innal insana lafi usri, gbogbo èèyàn ni ó wà nínú ìbànújẹ́, gbogbo èèyàn ni ó wà nínú ìpayín keke, gbogbo èèyàn ni ó wà nínú wàhálà. Nítorí náà eléyìí ó kọ́kọ́ ti fi ẹsẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé, wọ́n ń jagun lọ́wọ́ ni o, wọ́n ń ṣe gbá ni o, wọ́n ń búra wọn ni o, wọ́n ń ṣe kankan ni o. Ọ̀rọ̀ Ọlọ́run ọba mi ti kọ́kọ́ sọ fún wa pé wal asri innal insana lafi usri, gbogbo èèyàn ni ó wà nínú
ìpayín kòkò àmọ́ ó wá fi exception sí pé illa alladhina amanu àyàfà wọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwọn tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wa amilu soliha tí wọ́n sì ń ṣiṣẹ́ dáadáa báyé tí wọ́n lè ó burú tó tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa tí wọ́n ń ṣiṣẹ́ rí watawasaw bil haqqi tán ródòdó tí wọ́n sọ tí wọ́n sì ń fún àwọn tó bá ń ṣe kínní ní sùúrù ṣùgbọ́n ní àkókò yìí ẹni bá tún ló ń fẹ́ sọ dáadáa náà Imam Maliki ó ti sọ fún wa pé aza samanu sukutu wa malazimatul buyutu warido bil qalili wa man yakul yamutu Imam Maliki ń sọ fún wa pé aza samanu sukutu àkókò tá a wà yìí àkókò kéèyàn kó nílé ó gbélé kẹ́ni olúkálukú dákẹ́ jẹ́ ni àṣẹ ń jọ́nà lọ́hùn àṣẹ àkókò yìí ò tí ì dé wa mulazamatul buyut torí pé wọ́n bi Imam Maliki léèrè pé ó ti ń bá a lọ sí òde wáàsí ó bá a lọ mọ́ ó ti ń bá a lọ ṣe jìnísà ó bá a lọ mọ́ ó ti ń bá a lọ bí ìkómọ ó bá a lọ mọ́ èsì tó wá fún ọ nínú pé aza samanu sukutu torí tá a bá sọ̀kan ní ìsìn òdìlẹ̀ ẹgbọ̀ sí tá a bá ṣàlàyé kan ní òdìlẹ̀ ẹgbọ̀ sí bẹ́ẹ̀ ni ó yẹ kí kọ́nfẹ́rẹ́nsì ó wà fún gbogbo àwa tá à ń pera wa ní mùsùlùmí pàápàá jù lọ mùsùlùmí Nàìjíríà àlólórí àlẹ́lẹ́mù àlẹ́nìkan àníbi tá à ń gbé ń kó àkójọpọ̀ ìmọ̀jọ tá a fi máa wá ṣàlàyé tẹ́nìkan bá mọ̀ jẹ́ nìkan lọ kò tí ì burú jù pé lágbájá nítorí òsì wíńjò nìyẹn o ẹ̀bá má ti wí báyìí o báyìí ló ní kó sì mú àdílà wá kì í ṣe pé ká máa wá búra wa lórí mẹ́díà pé lágbájá èyàn kìíní kan ó ṣe lẹ́mù lórí ó ṣorí gbangba ó ṣe kìíní kan débi táwọn wá túnà àṣírí ara wa wọ́n ní tó bá dijọ́ gbéǹde àlìkíyàmọ̀ bí ọlọ́run ó bu àṣírí ẹlòmíì dé àdíìsì kan sọ fún wa pé ọlọ́run yóò wá pe ẹrú yẹn pé ṣé tí n bá túnà àṣírí rẹ ní ìsìn kí ni irú ọba ẹrú yẹn wá sọ pé wa anta arhamur rahim anta shataru wọ́n lọ́ba bàṣírí ọba oníkẹ́niọ̀ ọlọ́run a máa sọ fún ẹrú yẹn pé ọ̀dà gbàbí ìnítú ọ láṣìírí sàtàdítùkà fi dúníyà mo ti bù ọ láṣìírí rẹ̀ láyé tí ìjà yọ mọ̀ pé nǹkan báyìí ló ṣe wàásítòrúkà lè yọ ọ̀hún lónìí tí mo ti wà tọ́jọ́ pé gbogbo agbára ni mo ti gbà kúrò lọ́wọ́ yín tí mo gbé sọ́wọ́ ara báwo ni ìsìnwá ní bù ọ láṣìírí lẹ́yìn tó bá fi mú ọlọ́run bu ẹlòmíì tí ń ṣe ìwà burúkú láyé tó bù láṣìírí tó bá tún dijọ́ gbéǹde àlìkámà torí pé ó jẹ́ mùsùlùmí tọ́lọ́run bù láṣìírí ìjọ wa yẹ kí mùsùlùmí ọmọ túnà àṣírí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ torí pé kọ̀sẹ́ni tó pé tán ọlọ́run ọba mi nìkan lọ́ba tó pé ọlọ́run wa ń júwe fún wa pé illa allazina amanu àyàfà àwọn tí wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹni bá gbọ́ ọlọ́run gbọ́ òní túnà àṣírí ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin o ó lè advice ẹ̀ nítorí sì ń ṣe yí ọ̀dà o tàbájọ́ ń jà ọlọ́run ló ti dá ìjà yẹn lẹ yíbi tú mi ní abádùkún libadi àdúgbò ẹjọ́ máa lọ ẹ máa bára yín pò ẹ̀ ní sinmi tẹ́fì wá bá mi ṣùgbọ́n kò gbọ́dọ̀ extend pé kábà àwọn tá a bá tún wá rí ti ń jà àtún ní rí àwọn kan tí wọ́n kó jọ wípé àwọn fẹ́ ṣàtúnṣe tá a bá tún wá rá àwọn kan tí wọ́n tún ní àwọn tó bá tún advice ẹjẹ́ ṣàtúnṣe ẹ mẹ́jà kó jọ onítọ̀hún ó tún sọ di èṣù tí wọ́n máa sọ lóko eléyìí ń jẹ́ ó yẹ pé ọwọ́ ni watawasaw bil haqqi ẹni tí bá wọn ródòdó tó bá sọ watawasaw bis sabr tóun náà sì ṣe sùúrù ìṣe pé kí wọ́n bú ọ lẹ́nìkan wá gbé pé èmi náà fèsìn èmi náà ṣe gbásàwò ó sínú ìjọ ní sùúrù nu bẹ́ẹ̀ ní iná láà máa sọ bìrì ọlọ́dẹ ń bẹ pẹ̀lú àwọn ní sùúrù ayé alukurani báyìí ṣe lè gbà mí láti tù ní kálíbà aráyè débi hadisi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní anabi wa Muhammad kíkí àtọ́lá kó máa bá nígbà tí ó fẹ́ ṣe hijjatul wada'i